الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فولوا باوا أترى عليكم كيولون أتيانوري أتوري أجنجتاري قباء النبي محمد صلى الله عليه وسلم تبقى وراء النبي تما صحابي النبي أتبقى نوبة لنا النبي نا كيف تجوال القيامة كيف يمساك ẹnìkan kan wa náà kúnnú àwọn tí ó ṣoríire bẹ́ẹ̀ lẹ́yìn náà akíra wa káàbọ̀ sórí ètò wa ilé kan sí gẹ́gẹ́ bá ti máa kíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ohun tí ó jẹ́ àkòrí ọ̀rọ̀ wa lónìí òun ni láti ránra ẹni létí nípa shay'un min na'imil jannati wa 'adhabin nar. Ká fi ránra wa létí díẹ̀ nípa ohun mèremère ìgbádùn tí ń bẹ lálìjánná kọlọ́kọ́ mọ́sà sí wa lọ́mọ àlìjánná. Ká sì tún kiri ẹni nílọ̀ ká rárá wa létí ìyà ń bẹ lọ́dọ̀ Ọlọ́run o, Ọlọ́run má jẹ́ á jìyà láyé, má jẹ́ á jẹ lálìkìyámà. Kí làwọn ohun ìyà tí Olúwa ọba tọ́jú kalẹ̀ sínú náà fẹ̀ni ọba wọ̀? Eléyìí ó máa jẹ́ pé bàbá ròyìn àlìjánná fúnra wa bóyá èyí wọn a jẹ́ ní tí ó lé èmi àti wọ́ láré láti lè ṣiṣẹ́ ní tí gbé ní wọ àlìjánná náà. Bàbá sì ròyìn ìyà Ọlọ́run tí ń bẹ nínú náà nǹkan mọ́ sí wa lọ́mọ náà. Bóyá yín wọn ata èmi pẹ̀lú rẹ ní kété sí wà náà tí máa mú ní wọ náà. Ẹ̀rí báyìí jàmá mo ní sí ìwà iná. Torí pé èpè kí gbéyàn wọ náà o, àdúrà nìkan ò sì mú yàn wọ àlìjánná. Iṣẹ́ ọwọ́ nkálukú iṣẹ́ ọwọ́ àmà nàbí Ádámà ni ó ti wọ̀ kan nù àwọn méjèèjì làwọn àgbàlagbà fi mọ̀ pé ọlọ́mọsà fún wa ń ṣe ọmọ àlìjánná ṣe bó ti rí gan nù. Iṣẹ́ ní gbé ní wà àlìjánná, iṣẹ́ náà ní sì ti yàn wọ iná. Bọ́bá wa rí báyìí ká bẹ̀rẹ̀ láti inú Al-Qur'an Al-Karim. Àyá àkọ́kọ́ tí a fẹ́ fi ránra wa létí nípa ìròyìn t'Ọlọ́run bá ṣe yálà ń pa àlìjánná ni àbí ń pọ̀ ọ̀rọ̀ náà. Olúwa bá ń sọ báyìí pé sabiqu ila magfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawati wal ardu u'iddat lil muttaqin. Olúwa bá ní ẹ sálápá ń tètè, ẹ sáré orí ara yín, ẹ gbìyànjú mọ́jẹ́ nìkan gba wájú rẹ lọ ọ̀nà àlìjánná. Gbogbo ọ̀nà ayé bẹ́yàn bá fẹ́ ó lè kúrú sẹ́yìn bí n tí ó bá fẹ́ kúrú àmọ́ Ọlọ́run láì kúrú sẹ́yìn o níbi ọ̀nà àlìjánná. Ìwọ ni ó fẹ́ wà wájú ní tí ń jẹ́ àlìjánná nù. Mọ́jẹ́ nìkan gba wájú rẹ láti lè lọ wọ àlìjánná. Olúwa bá ń pe àkíyèsí wa pé àlìjánná tóun ní ká sálápá ń tètè ká múra ká ṣiṣẹ́ tí ó gbé wa wọ̀ yìí. Aljanna yìí ọ̀fẹ́ ọgbáyé ó tó gbogbo sánmà àti ilẹ̀. Allahu akbar. U'iddat lil muttaqin. Ọlọ́run láwọn wo la wá tọ́jú ẹ̀ fún al-muttaqun, àwọn tí ń bẹ̀rù Ọlọ́run. Eléyìí náà máa jẹ́rìí sí ní tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé àdúrà nìkan ò gbéyàn wọ àlìjánná o. Èpè kìí sì gbéyàn wọ iná. Olúwa bá l'àlìjánná àwọn wo lòun pèsè pé olóhun pa léṣe fún lil muttaqin, àwọn tí ń bẹ̀rù Ọlọ́run ọba tí ń ṣe ń t'Ọlọ́run ọba fẹ́ tí ń jìnnà sí ntí ó fẹ́. Bàbá tún wọnú ọ̀rọ̀ àlìjánná ní kí l'Olúwa sọ fún wa ń pọ̀ ọ̀rọ̀ náà méjèèjì l'Ọlọ́run ní lọ́wọ́ náà kó ṣe wá lọ́mọ àlìjánná ni kó má ṣe wá lọ́mọ àná. Olúwa bá tún sọ náà ọ̀rọ̀ pé fa in lam taf'alu wa lan taf'alu fattaqun nara allati waquduha an-nasu wal hijarah u'iddat lil kafirin. Ọlọ́run bá ní fa in lam taf'alu ẹ̀yin ọmọ ànábì Ádámà bàbá ké fún yín títí ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí eléyìí ni ẹ jẹ ẹ má jẹ eléyìí irú ọ̀rọ̀ báyìí ni ẹ sọ ẹ má sọ̀rọ̀ eléyìí
irú rìn báyìí ní ẹ̀rìn ẹ má rìn irú eléyìí fa illam taf'alu Ọlọ́run ní forí ara yín ẹ gbọ́ bẹ́ẹ̀ bá wá gbọ́ tẹ́ gbà fa illam taf'alu níbi Ọlọ́run ti ń sọ̀rọ̀ àyà yìí Ọlọ́run ọba láwọn kèfèrí tí ò gbà tọ́lọ́run ọba gbọ́ kódà wọn máa sọ pé ibi ń tọ́lọ́run sọ náà nù àwa náà lè sọrú ẹ̀ Ọlọ́run lè tó bẹ́ẹ̀ wá tó bẹ́ẹ̀ nìkan kọ́ bẹ́ẹ̀ bá ti wá mọ̀ pé tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òun Ọlọ́run ọ̀sẹ́ni ó tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run kópò òun ó ṣe irú tọ́lọ́run ọba ṣe Olúwa ní fatakun náà ọmọ ẹ̀dẹ́ yẹn wá mọ̀ wọn rẹ o ẹ bẹ̀rù náà o ẹ páyà náà o iná wo waquduha allati waquduha an-nasu wal hijara Allahu akbar Ọlọ́run nínú ayé ntẹ́ bá fẹ́ lẹ́ fi di kó kerosene kódà àwọn ẹlòmíà ju táyà sọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ wọn lọ́rùn kí náà bá jò àdá pẹtrol sí Ọlọ́run nínú àlìkíyàmà tó ń fi ń kìlọ̀ fún yín yìí waquduha epo rẹ̀ ntí wọ́n èkó an-nasu wal hijara ọmọ anabi adama tó kúta ni èèyàn ni wọ́n máa fi kóná iná jahannama Ọlọ́run kọ́ mọ̀jà wà nù wọn Olúwa ní iná yìí bá ti pàlì Jánnà kalẹ̀ léṣe fáwọn oníbẹ̀rù Ọlọ́run u'iddat lil kafirin àwọn kèfèrí tó kọtọ lọ́hùn atọ́jú náà kalẹ̀ fáwọn náà òun la fi máa sọ gẹ́gẹ́ bá ti gbọ́ lẹ́nu àwọn àlùfáà wa pé Ọlọ́run ọ̀bẹ nìkan pé ó sìn wọn o wàláhì Ọlọ́run ọ̀bẹ yẹn pé ó bẹ̀rù wọn Ọlọ́run ọ̀bẹ yẹn pé kó ṣe tòun nítorí Ọlọ́run wí ní bọ́ ọba ṣe àlìjánnà ní tóun tọ́jú kalẹ̀ tẹni ọba ṣe tóun ní kó ṣe ìwọ ọba sì lóò ṣe u'iddat lil kafirin Ọlọ́run nínú tí wọ́n ń fẹ́ yàn àtòkúta kò ń bẹ̀ńlẹ̀ fún wọn náà Ọlọ́run kó sọ wá bí iṣẹ́ náà kò fún wa níṣẹ́ ọmọ àlìjánnà ṣe. Nínú àyà méjèèjì yìí làwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú Islam ni wọ́n ti ṣe àtúnṣe ọ̀rọ̀ kan tá a máa gbọ́ láti gbàdégbà ẹlòmíà pé iṣẹ́ ọmọ ànábì Ádámà náà ni ó dínà tí ó sẹ́ máa láàlálìkìyàmọ̀ Ọlọ́run yìí dáná kan síbì kan kò rí bẹ́ẹ̀ àyà yìí fi hàn wá pé àtàlìjánnà àti iná Ọlọ́run láti tọ́jú ẹ̀ kalẹ̀ àti pálíṣẹ̀ kalẹ̀ kì í ṣe pé bọ́bá wa dálìkìyàmọ̀ lọ́lọ́run ó tó kọ́ àlìjánnà kì í ṣe pé bọ́bá dálìkìyàmọ̀ nínú ó tó sẹ́ lára ọmọ ànábì Ádámà Olúwa l'àlìjánnà u'iddat lil muttaqin àti pálíṣẹ̀ kalẹ̀ fáwọn tó bẹ̀rù Ọlọ́run ó sì rí náà u'iddat lil kafirin àti pàwọn náà léṣe kalẹ̀ fáwọn tó bá ṣe kèfèrí. Lóríṣiríṣi ọ̀nà lọ́lọ́run fi wá ṣe wá lójú kòkòrò ó ròyìn àlìjánnà fún wa gẹ́gẹ́ bí aláàánú tọ́lọ́run jẹ́ alọ́lọ́run ọ̀bẹ yẹn o wàláhì Ọlọ́run ọ̀bẹ yẹn pé ó ṣe tòun àmọ́ bí yẹn bá ṣe tiẹ̀ òní tóun ó fún ni ẹni wọ́n bá sì kọ́ tiẹ̀ ibi tí ó tọ́ sí ni látara àánú Ọlọ́run ẹ mọ̀ pé bí wọ́n bá wá ń fi nǹkan hàn yàn lókèrè tí wọn ò jẹ́ ọmọ tí ń bẹ nú envelope ó lè má wù tó Ọlọ́run sì fẹ́ kó wù wá ká wọ àlìjánnà lọ́wọ́ amọ́lọ́run máa ṣàlàyé fún wa pé ẹ jẹ́ n fi hàn yín díẹ̀ nínú gbádùn nínú ọlá nínú dẹ̀ra tí ń bẹ nú àlìjánnà tí mo ní mo tọ́jú fáwọn tó bá bẹ̀rù mi nípa báyìí láti wá mẹ́nuba díẹ̀ nínú àwọn òròyìn tí Olúwa ọba wa ròyìn pa àlìjánnà ká tó mẹ́nuba àwọn òròyìn tó Olúwa ọba wa ròyìn pa náà nínú àyà kan nínú al-Qur'an al-Karim àyà yìí ń bẹ nínú suratu Sajda nínú àwọn suwar al-Qur'an Ọlọ́run ọba ní aljanna tá ń wí yìí fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yunin jaza'an bima kanu ya'malun Olúwa ọba ní aljanna tí à ń ròyìn fún yìí kò sẹ́ni kan tó mọ̀ kò sẹ́ni kan tó gbúrò ẹ̀ rí ntí Olúwa ọba tọ́jú tó palẹ́sẹ̀ kalẹ̀ fáwọn tí ń bẹ̀rù òun àwọn ẹlẹ́yinjú ẹgẹ́ ìgbádùn láláì láàlà ní dáadáa mèremère Ọlọ́run ọba ní kò sẹ́mi kan tó mọ irú tó ń tọ́jú fáwọn mùmínì tó gbọ́ Ọlọ́run ọba gbọ́ lálìjánnà jaza'an bima kanu ya'malun léyìí tí ó máa jẹ́ ẹ̀san nípa àṣẹ tí wọ́n bá gbé ayé ṣe gẹ́gẹ́ bá ti sọ lákọ̀ọ́kọ́ pé àdúrà nìkan ò gbé ní àlìjánnà o èpè kì í sì mú yàn wọ iná Olúwa ọba náà tún sọ nú àyà yìí ó ní jaza'an bima kanu ya'malun a fi sẹ̀san ṣẹ́ tí wọ́n gbé ilé ayé ṣe. nínú ọ̀pọ̀lọpọ̀ ahadith anabuwa Muhammad sallallahu alayhi wa sallam
Ànábì jẹ́ ó yé wa pé kódà bí èèyàn bá ti wọ àlìjánà yìí gbogbo gbádùn ayé gbogbo Ọlọ́run ní kò sírú gbádùn àlìjánà láyé ẹnìkan ò gbúrò gbádùn àlìjánà rí láyé bó tilẹ̀ kí gbádùn ò tó ìgbádùn àlìjánà jù bẹ́ẹ̀ lọ. Èyí tí ó wá sí láyé gbogbo béèyàn bá ti lè gbádùn tó bàbá bí wá pé ta ní gbádùn jù nísìnyí ẹlòmíì lè pọ́ba ẹlòmíì lè pé gọ́vùnà ẹlòmíì lè pé president ẹlòmíì lè pé nǹkan míì àmọ́ ẹ wá bí wọ́n pé ǹjẹ́ àwọn yóò kó mi ìgbádùn ni àbí wọn ò ní kú o. Ọlọ́dún 4 ń bẹ tóun náà ti mà ọlọ́dún 8 ń bẹ tóun náà ti mà ìgbádùn tàlìjánà Ọlọ́run ọba lẹ́ni ọba ti wà àlìjánà la yamutun kọ́ra àwọn ò ní kú mọ́ ọmọ àlìjánà èkú ọ̀la téèyàn bá ti wà nú ẹ̀ tí ọmọ bá lọ gbére òun lọ́la àti àlìjánà bí yẹn bá sì tọ́ sí ya Ọlọ́run náà o àpé bí wọ́n bá fi yàn sẹ́wọ̀n láyé òpin ẹ̀wọ̀n wọn alẹ́ wọn gbére kò sẹ́wọ̀n gbére kan bì kan jọ́ tó bá kú wọn ó gbé kú nú ẹ̀wọ̀n wọn yìí síyàn sínú ọgbà ẹ̀wọ̀n kò sí gbére àbẹ̀wọ̀n ọlọ́dún 10 ológun ọdún àmọ́ bí yẹn bá bára gbéra dídọ́dọ̀ Ọlọ́run tọ́tọ́ síná la yamutun Ọlọ́run ní wọn kú nù nánà ẹ̀mí rẹ̀ ó gùn tìǹtìǹ sínú yà wọn kú nù náà gẹ́gẹ́ bí èyàn ti kú ní àlìjánà dákun gbogbo eléyìí l'Olúwa Ọba fi ń ṣe wá lójú kòkòrò láti pé ká ṣiṣẹ́ àlìjánà o ká sì jìnnà sí ìṣẹ́ ọmọ náà Olúwa Ọba kó dákun kó ṣe wá lọ́mọ àlìjánà kí ó ṣọ́ wa níbi iṣẹ́ náà. Bí a bá wá wí eléyìí ó yẹ ká wá ránra wa létí àníṣe ní gbé ní wà àlìjánà iṣẹ́ ọwọ́ ara èèyàn náà ni ó sì ṣe tí ó ti wọ̀ náà àwọn oríṣiríṣi táwa náà ti mọ̀ ní dáadáa ní náà ni àmọ́ ẹ̀tún bí ara wa létí gẹ́gẹ́ bí ẹ̀rí tó wà nínú al-Qur'an al-Karim nínú sunna anabiwa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ anabi ni man salla 12 rak'atan fil yawmi wal layla bana Allahu lahu baytan fil janna Allahu akbar. Ànábì lẹ́ni tí ó bá jẹ́ rákà 12 kan já tí ò lè máa yan náfílà rákà 12 lẹ́yìn ọ̀ranyàn ní gbogbo ojoojúmọ́ ayé Ànábì ní tiẹ̀ kọjá pé yó wà àlìjánà nìkan ilé special Ọlọ́run ọba ọmọ fún lálìjánà Ọlọ́run kọ́ mọ́sá ṣe wá bẹ́ẹ̀ kí làwọn náfílà rákà 12 láyà Ànábì júwe ẹ̀ iṣẹ́ tí ò lé ní èṣù ní máa jẹ́ kẹ́sìn Ọlọ́run ó níyàn lá rak'atani qabla salatu subhi Ànábì ní kéèyàn kí rákà 2 náfílà rákà 2 ká tó kírun àsùbá wa 4 qabla dhuhri ká kí rákà 4 kí wọ́n tó gbérun àyílà rákà 4 ọ̀ranyàn dúró ká kí 2 lẹ́yìn tá a bá ká àyílà ká kí 2 lẹ́yìn tá a bá sálámà ìrun magribi ká sì tún kí rákà 2 lẹ́yìn tá a bá kí ìrun ìṣáì àtàwọn oríṣiríṣi sẹ́rere míì tí a mọ̀ láǹfààní àti gbọ́ lẹ́nu àwọn àlùfáà tí ó pòun ní sí ọmọ àlìjánà gẹ́gẹ́ bá ti wí láì máa yẹ ìgbà pé àdúrà nìkan ò mú ní wà àlìjánà o èpè kì í sì mú yàn wọ̀ná Olúwa kó máa fún wa sí ọmọ àlìjánà ṣe kó jẹ́ ká wọ àlìjánà kó sọ wá ń bi sí ọmọ náà kó sọ wá ń bi iná wíwọ̀ wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله